àgbáyà làwọn bàbá yìí o oògùn olóró ni wọ́n ń tà fáwọn akẹ́kọ̀ọ́ níléèwé girama. Àjọ tó ń gbógun ti lílo àti gbígbìn oògùn olóró National Drug Law Enforcement Agency NDLEA ti mú àwọn àgbàlagbà méjì ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin àti márùndínlọ́gọ́rin lórí ẹ̀sùn títa àti pípèsè oògùn olóró fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama nílùú Umuahia tí ṣe olú-ìlú ìpínlẹ̀ Abia. Orúkọ àwọn afurasí náà ni Godfrey Ochi àti Godwin Obiora. Àwọn afurasí náà ni wọ́n mú nínú ìwádìí ọ̀fìntótó táwọn òṣìṣẹ́ NDLEA ṣe. Gẹ́gẹ́ bí àlàyé tí olùdarí ìròyìn àti ìgbélárugẹ NDLEA Fẹ́mi Babáfẹ́mi fi síta, wọ́n mú Obiora ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún yìí lẹ́yìn ìtanilólobó pé ó ń ta oògùn olóró fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn oníbàárà mìíràn láti inú ilé ìtajà oògùn rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, àwọn òṣìṣẹ́ NDLEA mú Obiora ní ọjọ́ Jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà lẹ́yìn ìwádìí ìdánilójú pé ó ń ta àwọn oògùn olóró fáwọn akẹ́kọ̀ọ́ àti àwọn èèyàn mìíràn nínú ilé ìtajà oògùn rẹ̀ tó wà ní nọ́mbà 4 Club Road, Umuahia. Nígbà tí wọ́n ṣe àyẹ̀wò, wọ́n rí kílò 4 àti ìdá 6 nínú 10 táwọn oògùn opioid bíi tramadol àti diazepam lọ́wọ́ rẹ̀. NDLEA tún ṣàlàyé pé wọ́n mú Orji tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń pèsè oògùn olóró fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama St. Silas ní Old Umuahia. Nínú ọ̀rọ̀ rẹ̀, Orji tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ṣùgbọ́n tó tún wà nínú iṣẹ́ títa oògùn olóró ní àwọn olùṣọ́ àbò iléèwé St. Silas mú nígbà tó ń ta oògùn olóró fáwọn akẹ́kọ̀ọ́ ọmọdé méjì nínú iléèwé náà. Lẹ́yìn náà, àwọn olùṣọ́ àbò fi wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Àwọn ọlọ́pàá sì kó wọn lé àjọ NDLEA lọ́wọ́ ní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí. Ó tún fi hàn pé ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ náà, ọmọ ọdún 15 tó wà ní SS2, jẹ́wọ́ nígbà ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé afurasí náà máa ń pèsè oògùn fún un lóòrèkóòrè. NDLEA sọ pé bí wọ́n ṣe ń gbèrò láti gbé àwọn afurasí méjèèjì ọ̀hún sílé ẹjọ́, wọ́n ti fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ ní ẹ̀ka tó ń gba àwọn ọmọdé nímọ̀ràn lórí ìhùwàsí láwùjọ.